Thank you.
Mashallah. Tó àyẹ̀dẹ̀ Zainab ní bẹ níwájú wọ̀ yìí kí wọ́n tó jókòó sórí àkẹ́ yìí wọ́n láwọn ní kẹ́límọ̀ méjì wọn tá náwó kò ní dá káwọn wà lọ jókòó bẹ́ẹ̀ káwọn máa ru kẹ̀kẹ́ fún wa ẹ dákun ẹja farabalẹ̀ púpọ̀ kí agbọ́n tí wọ́n fẹ́ sọ. Máa fọwọ́ sí. Aleykum rahmatulahi wa barakatuh. Alájà kí wá pé kí ọlọ́run kó máa bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa. Bismillahir rahmanir rahim. Alájà ní abẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run ọba àṣàkí ọ̀run. Ẹlẹ́kùn ẹjẹ́ adákẹ́ ẹjọ́ tó tọ́ lọ́wọ́ tàbí Muhammad. Alájà fẹ́ pàṣẹ mẹ́sẹ̀gì kan bíi méjì fún wa ẹlẹ́kùn ẹjẹ́ agbọ́ kó tó tó wọn lọ jòkó. Bismillah. الذي أنزل الكتاب وفتح به الكفار وأكرمه بالحق والبيان والصلاة والسلام على سيدنا محمد المعلم والحاج إلى صراط الله وعلى آله وصحبه أجمعين. Alájà ní adúgbò fún Ọlọ́run ọba àjọkẹ́ ọba tí ó lé gbogbo wa ọba tó sọ Al-Qur'ani kalẹ̀ ó wá fi Qur'ani yìí ó fi ṣí gbogbo ọ̀nà dáadáa fún ní kálukú wa tá a jẹ́ mú mi ní. Kò tó wọ́n ṣe Kùránì lásán ọlọ́wọ́ fi Kùránì yìí gbé àpọ́nlé fáwọn tí wọ́n mọ̀ á tí wọ́n ké tó sì yé wọn ọlọ́wọ́ ti pọ́n wọn lé bákan náà láti rẹ̀ pé wọn ọ̀mọ́ lásán wọ́n lè ní àǹfààní láti máa ṣàlàyé rẹ̀ fún wa fáwọn tá a bá ní ìdílé láti máa fi wọ́n mọ̀nà sínú ọlọ́wọ́ ọba tó ṣe ìlọ́wọ́ tá a dúpẹ́ fún ọba tó wá dá pé Muhammad tó dá kalẹ̀ fún wa lójíṣẹ́ àdébíyá tó ń lulùkọ́ àgbà tó gbogbo wa lẹ́sìn báwo láṣẹ ọlọ́run ìkẹ́ ọlọ́run ọlọ́run orí ajẹjẹ tẹ́lẹ̀ kó máa bá Muhammad kó máa bá ara rẹ̀ kó máa bá ọ̀sàlẹ̀ rẹ̀ títí di jẹ́ ẹ̀sùn. ẹnu máa ṣe fún ẹ máa ṣe bí ìjọ sí ìjọ fún ẹ ó lóun máa ní ṣe méjì tó ní kámẹ́rà ilé ìgbẹ́ ní kámẹ́rà kan náà. Alága ní òun kí gbogbo wa lẹ́ẹ̀kan sí bákan náà àmọ́ bíbẹ̀rẹ̀ kíkí òun àwọn bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn àfa àwọn tí wọ́n gbéṣẹ́ ọlọ́wọ́ bá dání wọ́n bẹ̀rẹ̀ kúrò àwọn bàbá mùdírù wọn máa ṣe àdéhùn àwọn ọ̀pẹ wọ́n kí àwọn aṣèkú wa àríyìn wọ́n kí wọ́n tó ní kalẹ̀ wọ́n kí gbogbo wa wọ́n kí gbogbo àwọn asátìsà wa nílé ẹ̀kọ́ wọ́n ṣe wa sàáìdì wọ́n ṣe wa àjáde wọ́n ṣe wa aṣọ yóò sọ wọ́n kí gbogbo wa ọlọ́run kí gbogbo wa wọ́n kí àwọn bàbá wọ́n kí àwọn òyà pé kí ọlọ́run orí ajẹ́ tẹ̀lé kó fẹ́ kọ̀ọ̀kan wa. lẹ́yìn wá gbọ́dọ̀. فأن زينب بنت تجاني طالبة متعلمة متخرجة من مرحلة الابتدائية في مدرسة الروضة الجنة للدراسة العربية والإسلامية في Edmonton, Canada. Alájà ní orúkọ wọn ní Zainab Tijani gẹ́gẹ́ bí wọ́n ṣe dárúkọ àwọn jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ tí ń jáde lẹ́ni ilé akẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí a mọ̀ sí ìbtìdáyì àwọn ń jáde ilé ẹ̀kọ́ táwọn ilé ẹ̀kọ́ lóríire táwọn ní Rodo to Jannah tí ń bẹ ní Edmonton wà ní Canada. أيها الحاضرون ويا الطلبة الحاضرات تمسكوا بالعلم فإنه نور الحياة والسلم يرفع به الإنسان طلب العلم عبادة وتعليمه إحسان والبحث عنه جهاد في سبيل الله وقد قال الله تعالى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. ọlọ́wọ́ bá a lè kí ọlá ń kọ́ wa lẹ́kọ̀ọ́ tálàyà ìsinmi wọn létí nínú ọ̀rọ̀ wọn ní ẹjẹ́ àlọ́mọ̀ pé mímọ̀ nǹkan kan tó jẹ́ pàtàkì ní tèmi àti ẹ tí a gbọ́dọ̀ múlọ́kùnrin tí a sì gbọ́dọ̀ mú nìkan tá a máa lò nígbèsí ayé wa torí mímọ̀ yìí òun ni ìmọ́lẹ̀ tí ó tàn ìmọ́lẹ̀ sí ayé wa tá a fi lọ́rọ̀ wa sí dáadáa tá a sì rí ìgbésí ayé wa ṣe bá a ṣe fẹ́ ìmọ̀ yìí bákan náà òun ni àkàbà òun ni ládà
tí ó mú wa súnmọ́ Ọlọ́run ẹ̀dá kún wọ́n bèèrè lọ́wọ́ wa ǹjẹ́ tí ó mọ bí ìfẹ́ sí Ọlọ́run báwo ni ìfẹ́ súnmọ́ lọ sí ẹni tó ní kó fún mi ṣàlọ́lá tí wọ́n ń fi ìtọ̀ ṣàlọ́lá báwo gan lè ní bẹ́ẹ̀ ṣe fẹ́ rí àánú lọ́wọ́ gbàgbà àlájà wọn ní wọn yọ pé lókùn bàtà bá fẹ́ mọ Ọlọ́run kan sì fẹ́ ránù rẹ̀ ẹ̀jẹ̀ àtẹ̀rámọ́ mímọ́ ẹ̀jẹ̀ àkà mímọ́ ọmọ ẹran ní túnú ayé Ọlọ́run ti sọ báyìí pé Ọlọ́run ní pàápàá òun ti gbéga láàrin àwọn èèyàn àwọn Ọlọ́run gbéga òun làwọn tó ní mímọ́ kò ṣe mímọ́ lásán mímọ́ tọ́lọ́ tàbí Muhammad. وجعل العلم رفيقكم داعما والمعرفة زينتكم في هذه الدنيا والآخرة. náà àlejò ní ẹja náà mọ̀ wípé ẹja ṣe mímọ́ yìí ní ọ̀rẹ́ wa ọ̀rẹ́ tá a máa bọ́ sùn tá a máa bá yí ká sì ṣe ní ọ̀ṣọ́ tá a máa gbé sọ́run wa ọ̀pọ̀lọpọ̀ gbà mí à ń to góòlù sọ́run kọ́ ni torí yẹn kó ló ń wáyé àná Ọlọ́run àmọ́ ń dágbọ́n náà fi ṣọ̀ṣọ́ lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà òun náà ní mímọ́. واعلموا أن العلم ليس مجرد كلمات يكتبت بل هو أفعال ذكر النفس وأدب بالقربة والمعادية. àlejò ẹjọ́ máa yẹ wá pé ṣé ní mọ̀tà wá ń sọ ìgbẹ́ pé kí àwọn ka Kùránì lásán kó máa mọ̀ túmọ̀ tí Kùránì yẹn ń sọ sórí tí ẹ bá lọ ka Kùránì tí òun túmọ̀ rẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ajá ni tọ́ àbí kẹ́kẹ́kẹ́ tó wá gbé góòlù sí lọ́rùn kí láǹfààní góòlù àgbẹ̀ kẹ́kẹ́kẹ́ lọ́rùn nígbà tí òun mọ̀ tí ó fi ṣe bẹ́ẹ̀ ni tó lọ ka Kùránì lásán tí òun túmọ̀ rẹ̀ wọ́n ní ká gbọ́ mímọ̀ yìí tábà mọ̀ tán káwọn máa fi ṣe iṣẹ́ tábà fi ṣe ìwúlò tó ọkọ̀ wa má yóò tún ọwọ́ ṣe yóò tún ìdí ìyẹn wa ṣe láàrin àwọn ènìyàn ọwọ́ ní kọ́ alẹ́ kọ̀ọ̀kan bí àpá àkàtà báyìí pé. alága ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ó ní pọ́ẹ̀mù kan sọ báyìí pé wọ́n ní ẹwà mímọ́ torí mímọ́ yìí gan ni ìmọ́lẹ̀ tí ó tún ayé wa ṣe wọ́n sì ní ìmọ̀ yìí bákan náà òun náà fi ènìyàn fi máa ń mọ gíga wọ́n ní readers and leaders tí wọ́n bá fẹ́ jẹ́ leaders ní ọ̀la bẹ̀rẹ̀ sí máa ka ìmọ̀ bẹ̀rẹ̀ sí máa tọ́ pípé nípa bí báwo lọ́dọ̀ ṣe sọ báwo lọ́dọ̀ ṣe sọ tó o bá ti ṣe lé ìwọ náà yóò padà lè gíga lọ́jọ́ ọ̀la. وسد عنه تكون شمعا في الآخرين واذكروا أن العلماء هم ورثة الأنبياء. alájà tó máa yẹ wá pé wọ́n ní ẹja àrò máa ìkẹ́kọ̀ọ́ àsìkò tá a ní ẹja àlùkà fi kẹ́kọ̀ọ́ wọ́n ṣe pé kó mọ̀ ẹ́ lásán mọ̀ ẹ́ kó náà fi ṣàǹfààní fún ara rẹ̀ àtàwọn tí ń tẹ̀lé yìí ọ̀dà ẹgbẹ́ bí àtùpà tí ó mọ̀ mọ́lẹ̀ fáwọn tí ń tẹ̀lé yìí torí pé àwọn àfa àtọ́nù pé tí a lọ́wọ́ tọ́nù fi mọ̀ yé àwọn gẹ́gẹ́ wọ́n tó bá wà nínú ọ̀dọ́. الذين يستمعون القول ويتبعون أحسنه الصالحين العالمين العاملين. السلام عليكم ورحمة الله وبركاته. ẹjẹ àtọwọ fọdùwà ẹjẹ àṣàgbọ fún wa ẹlẹkọjá àtẹwọ ẹjẹ àgbẹ àwọn àkàkùn ojú ẹjẹ àpòjá àpèjọ ìdásùkò yìí njẹ àti ṣàǹfààní láyé àtọwọ ìyáwó rẹ alájà ní Ọlọ́run dákun gbogbo náà tọrọ lọ́wọ́ ṣàṣùfọ ọlọ́pàá wọlé ìdílé wa láti ṣe wa wá síbí gbogbo náà gbà ní òróró Ọlọ́run tá n fẹ́ Ọlọ́run ṣàfihàn ọlọ wọn fi àwọn náà àtàwọn ọmọ wa àti ẹbí wa Ọlọ́run fún ọsẹ tó ní ìmọ̀ nípa Ọlọ́run tàbí màdúrà torí ilé tí o bá ti sí máa lẹ́wọ́ ọba bẹ́ẹ̀ tí o sì máa bẹ́ẹ̀ o sì máa lẹ́wọ́ bẹ́ẹ̀ ni o Ọlọ́run tàbí kún lé wa tó máa bẹ ilé ìmọ̀lẹ̀ ayé wa tó máa bẹ láyé ìmọ̀lẹ̀ láyé ìgbẹ́jọ́ ìdàgbé yàrá ìjọba Ọlọ́run tó mẹ́rin kọ̀ọ̀kan wa ẹgbẹ́ ló tóbi jama ẹgbẹ́ tóbi dáadáa kò ní bàjẹ́ láéláé bẹ́ẹ̀ kẹ́lẹ́ òfin ẹ ṣeun gan. So now you go to your seat then. From here. Allahu Jalla.